Yes, Tani, yeah, ojú èrè òṣèyẹ ìjọ́jú kó jáde kí iṣẹ́ lálejò. In fact, ó dì yẹn lárinrin àwa ọ̀rẹ́ egun àdè láàkẹrẹ. In fact, àwọn ọ̀rẹ́ fámílì ọkọ yẹn wọ́n nice. Ọkọ yẹn náà dẹ̀ fẹ́ràn ẹ̀. Ọkọ mi ń tọ́jú mi gbogbo àwọn fámílì ọkọ mi ṣe rí nìyẹn orí ni pé owó wọn lára mi. Èmi náà rí bẹ́ẹ̀ àmọ́ ọ̀rẹ́ wa ní agbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan sórí ní tí mo bá wá sórí ọ̀rọ̀ èèwọ̀ ìdílé yín yìí. Ní má wọ red má wọ black mo torí ẹ̀ wá bẹ́ẹ̀ o. Wo yẹ́mi sí ọ̀rẹ́ wa ní tó fẹ́ ṣe wedding ìwọ náà ṣàmù bó ti súnmọ́ ilé tán aṣọ tó mú red laṣọ tó mú wọ́n wá fi black wọ́n wá fi tipe strap etí tó bá rí aṣọ máa fáyìn bọ̀ tí wọ́n á rí wọ tó yẹ pé wọ́n lófin má wọ black má wọ red yìí torí tí ẹnu jẹ́ kí n gbà ó pàápàá sórí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ òfin yẹn gan lèmi àti Fúnkẹ́ lásọ sọ́sọ́sọ́sọ́ kí n tó kúrò lọ́dọ̀ yẹn sí. o ò sọ fún wọn pé òjà àbúrò ọmọ ìyá wa yẹn ni. káwọn mi láì kó tó lè ṣe ilé alẹ́ ìwọ̀n pẹ̀lú wà lẹ́nu mi fẹ́ sọ fún ẹ. ṣé dáadáa ni wọ́n ti kó máa owó ọjọ́ ilé náà kárí o a máa rí bára wa ṣe o ìní wá ayé tí o. àmì ìdílé jókòó wo sórí gbogbo tẹ́ ẹ̀ sọ ni mo gbọ́ gbogbo tẹ́ sọ pátá ọwọ́ mi báyìí lè sọ sí ilé ayé òye yín ni màá fi ilé ayé yé yín sórí tí wọ́n bá ti pè ní àṣà ó ṣe pàtàkì ẹ má nítorí pàkàwé ká fi bàṣà wa jẹ́ kò ṣeé ṣe ilé ọkọ tiẹ̀ nìyẹn ó ti mọ̀ wípé àṣà tí òun bá lé ọkọ òun nìyẹn má wọṣọ pupa má wọṣọ dúdú fódìdí oṣù méje ìgbà mélòó lóṣù méje máa fi pé òun ló wà lẹ́ńkùlé tá à ń wòye ṣùgbọ́n nígbà tó bá lọ máṣà tó lọ bà á jẹ́ tó ní kí ló fẹ́ ṣẹlẹ̀ ó mọ̀ pé ọdún 21 ló máa fi dúró tí òfin ní rọmọ bí. àbí ṣọ́dà mi ìbínú ẹ mọ̀ pé nǹkan tí ò bá yéèyàn yẹ kéèyàn la ayé èèyàn ni mò ń la ilé ayé yé yín nìyẹn bó bá jẹ́wọ́ náà ló bá délé ọkọ ẹ àṣà tán bá ń ṣe níbẹ̀ ẹ bá wọn ṣe ìyẹn ló ṣe pàtàkì kì í ṣe ká máa wò wípé àwọn ta wà báyìí ó yẹ ká wà báyìí ó yẹ ká no kò rí bẹ́ẹ̀ ẹ ti gbọ́ ìyá mi ẹ ti gbọ́ ó ṣe wà ní pẹ̀lẹ́ mi bínú pẹ̀lẹ́ kó àlejò. ṣé máa dúpẹ́ lọ́wọ́ rí ẹ̀ àwọn fámìlì ẹ̀kọ́ mi wọ́n náà ìzọ ìgbọ́ pé bó ṣe wà ní wọn ká fún àwọn ìpínlẹ̀ ọjọ́ mi. ara mi máa ṣe mí bàbá ibi àyàfi máa rìn mí ibi ń gbé mi ó dẹ̀ ń rẹ̀ mí mo tún wá notice pé mi rí nǹkan oṣù mi. láti gbà wọ́n. a máa ti tọ́jú oṣù méjì. 2 months. Yeah. ó ti ń pẹ́ jù ó sọ fún mi. màdìyà ṣé kì í ṣoyún ni. oyún lóòótọ́ ọ̀rẹ́ mi kan sọ fún mi but èmi ò kákún torí ìgbà míì pírọ̀dà obìnrin máa ń seize láì ṣe pé a lóyún my dear ṣé ní òdù pé mo lóyún fún ẹ ni. Why not? Inú mi dùn. Ṣebí nǹkan táwọn wá náà ni. Ó kàn jẹ́ pé omi kò yẹ kí n má sọ fún ẹ ni. Nǹkan tí mò ń gbọ́ ń pa ẹ̀mí ọ̀ láìkẹ́ rárá báyé bó ṣe rí nìyẹn o. Bọ̀ tó bá rí bẹ́ẹ̀ má kò rí bẹ́ẹ̀ rárá. Nípa ọ̀rọ̀ wa àti bọ̀bọ̀ tó fi sílẹ̀ Kọ́lá tó ń fẹ́ tẹ́lẹ̀ wọ́n lè ṣe ríra o wọ́n lè ríra o ní ìdẹ̀ fẹ́ wàhálà o. Dàpọ̀ ṣé o trust mi ni èmi ọmọ mi ibi tí mi bá ti sọ pé ó dàrọ̀ mi tún ṣe kalẹ̀ ń bẹ̀ mọ́ kò sí nǹkan tó fẹ́ fẹ́ mi àti Kọ́lá papọ̀ Kọ́lá Ọlọ́run má jẹ́. nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé ó ní ìlà lọ sí rẹ̀ là
wà lọ béèrè lọ́wọ́ dókítà bó ṣe tẹ̀sí nǹkan tó bá ló ṣẹlẹ̀ ká ṣúọ̀ ọtí kẹ́mi sí tó bá ti jó òun yọ báyìí fẹ́ kọ́ rí lórí ẹ̀. Yeah, so we need to celebrate, my dear. Yeah. Wálé lálàáfíà báyìí. Yẹ́mi sí. Báwo ni ṣó jẹun? Jẹun oúnjẹ tí mo sì fún wọn látàná gan àti tààrà ó sì wà ní kíchìn wọn jẹ. Wálé, ó tún jẹun. Ó jẹun. Wálé ò jẹun, jọ jẹun. Àǹtí mi, mi wá wò mí àtọmọ mi. Ṣé mo sọ fún ẹ pé kó fọkàn ẹ balẹ̀ kó jẹ́ ká rẹ̀ ẹ́ yá? Tí bọ̀dá mi bá ti dé ń sìn, Wùmí àtọmọ ẹ náà máa dé bíbá. Bó ṣe ń ṣe pẹ̀lú ń bà mí, ó dẹjọ́ wọ lọ́ọ̀ ẹlẹ́dàá mi. Mo ń dé lóhùn. Ó bọ̀ àwọn méjèèjì máa dé bí ń sìn fọkàn ẹ balẹ̀ ṣùgbọ́n bọ̀dá mi wọ́n ti lọ mú wọn wá àtọmọ ẹ àti Wùmí wọ́n máa dé bí ń sìn. Yẹ́mi sí oúnjẹ ńkọ́. Oúnjẹ wọn wà ní kíchìn kún dẹ̀ wà ní fíríjì. Jẹ́ kí n bẹ̀rù ṣe ẹ̀kọ́ gbóná díẹ̀ ṣó ti gbọ́ kó mú fi lo oògùn yẹn ká wọ́n ń bọ̀ ń sìn wọ́n máa dé bí ń sìn pẹ̀lú bọ̀dá mi jọ tó rọ náà má dáyà já mi mọ́ jọ ṣó ti gbọ́ ń bọ̀ jẹ́ kí n bẹ̀ ṣó ti gbóná. ọ̀rẹ́ mi alájà àwọn oníṣẹ́ wa pa ṣáájú gbígbàjẹ́. Ìwọ ṣáàrè kémi ni yóò máa ní kí wọ́n á dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ló máa ṣe gan. Dúró sóò tí mi bá ráyọ̀ sí ẹ ó ń yọjú sí mi àbí. Fúnkẹ́jọ nítorí tọ́lọ́ má bínú sí mi kí n ṣe ẹjọ́ mi náà bàbá yìí wà láì ti kú. Tí n bá lọ bí kan bá ti máa tẹ̀lé mi gbogbo tí mò ń lọ ṣáà ló ń mọ́nítọ̀ mi kiri ṣé wàá rẹ̀ mi orí tó ṣe fún mi lágbára Ọlọ́run Ọlọ́run ló máa sọ ẹlẹ́sàn rẹ̀ torí bí mo ṣe ń gbégbá lọ́jọ́ yìí ló ń bá mi gbégbá bí mo ṣe ń gbà ò ló ń bá mi gbé ṣé wàá rí ọ̀rẹ́ mi ṣé wàá rí inú mi ní agbára Ọlọ́run ọjọ́ tí n bá kọ́kọ́ bímọ báyìí you be the first person máa kọ́kọ́ gbọ́mọ mi. Jọ̀ọ́ má bínú ṣé o ò gbọ́ nǹkan tó lọ ń gbòòrò rárá ni. mi bá àwọn fọ́tò lọ ń gbòòrò kí ló ń ṣẹlẹ̀. So o fẹ́ sọ fún mi pé o gbọ́ pé Wálé kú. Wálé kú kí ló ṣe ṣó sì tẹ̀lé mi. Kò yé mi náà o ọmọkùnrin tó jíǹjì àrò ẹ̀ ṣé tí ìbá tẹ̀ máa kú ṣó yẹ kó jẹ́ Wálé yẹn ayé mélòó ni bọ̀bọ̀ yẹn ṣì jẹ́ ayé mi ọmọ kékeré ni ó ti wá sún nǹkan tó ń ṣẹlẹ̀ sìn torí àgbàlagbòdè kú mọ́ àwọn kékeré ló ń kú ṣé ó yẹ kí ikú kó tọ́ sóru Wálé yẹn ó ti wá sún mi àmọ́ orí tiẹ̀ ló kó ẹyọ o ẹlẹ́dàá ìwú ló kó ẹyọ ṣé inú ilé ẹ̀ náà ló wà wà tọkọ bá ń kú mọ́ olódì ẹ̀ lórí wo mo bẹ ẹ yọ̀ mo bẹ ẹlẹ́dàá mo bẹ ẹ dúpẹ́. mo gbé tèmi bá mi wá bàbá mi bá. Ayọ̀ rẹ̀ sà. Ọmọ bá dún ẹ kọ́rọ́ ọkọ rẹ̀ gan.